dédé àsìkò yìí gbogbo ibi tí afẹ́fẹ́ ètò yìí fẹ́ dé ẹ jẹ́ kí a gbàdúrà olùfẹ́ wa ọlọ́run wa aláàánú ibi ìsàjì wa olùfẹ́ wa gbé yín ga fún àánú àtọ́jú rere tí a rí gbà láti tún rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù ìkẹwàá èyí tó jẹ́ ọjọ́bọ̀ èyí tó gbẹ̀yìn nínú oṣù kẹwàá a dúpẹ́ ọlọ́run aláàánú wa bí ẹ ti pa wá mọ́ tí àánú yín fọ̀n fún wa tí oore ọ̀fẹ́ yín fọ̀n fún wa ojú rere yín dì wá mú ògo ní fún orúkọ mímọ́ yín o a sọ wípé ẹ ṣe láyé wa nílé wa lẹ́bi wa o ògo ìyìn ńlá ní forúkọ mímọ́ yín ọ̀rọ̀ tí a ò gbéyàwó lẹ́ni kó ṣe ayé ọkàn àti ara wa ní rere o ká jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ení ọjọ́bọ̀ ọgbọ̀njọ́ oṣù kẹwàá àkòrí tí a ò gbéyàwó lẹ́ni sọ pé sá kúrò lọ́dọ̀ àwọn ọlọ́tẹ̀ sá kúrò lọ́dọ̀ àwọn ọlọ́tẹ̀ nígbà tí àwọn àkọsórí wa nínú ìwé orin Dáfídì orí ìkẹrìndínláàádọ́rin ẹsẹ̀ ìkẹfà orin Dáfídì orí ìkẹrìndínláàádọ́rin ẹsẹ̀ ìkẹfà Ọlọ́run gbé aláìlera kalẹ̀ nínú ìdílé ó darí àwọn ẹlẹ́wọ̀n pẹ̀lú orin ṣùgbọ́n àwọn ọlọ́tẹ̀ ní í gbé nínú ilẹ̀ gbígbẹ. Àmú bíbélì kíkà wa nínú ìwé Númérì orí ìkẹrìndínlógún ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkarùndínlógójì ṣùgbọ́n nítorí àkókò wa kí àwọn oníYòrùbá kí wọ́n máa bá wa kà á lọ. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Ibi kíkà wa tí òní jẹ́ ìtàn búburú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ pàtàkì. Ó jẹ́ ìtàn búburú nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó kú ikú tó ṣe é dènà nítorí wọ́n darapọ̀ mọ́ àwọn ọlọ̀tẹ̀ lòdì sí Mósè ènìyàn Ọlọ́run. Ibi bíbélì kíkà wa náà ó bẹ̀rẹ̀ pẹ̀lú sísọ fún wa pé Kórà àti àwọn arákùnrin rẹ̀ méjì Dátánì àti Àbùrámù wọ́n wá papọ̀ láti dojúkọ Mósè. Tí o bá ka ìtàn náà dáradára pẹ̀lú ìfarabalẹ̀ wàá rí i pé ìṣọ̀tẹ̀ náà bẹ̀rẹ̀ pẹ̀lú Kórà nítorí pé nínú ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ nínú orí bíbélì náà a lo àwọn ọ̀rọ̀ Kórà àti àwọn ẹgbẹ́ rẹ̀ ẹyọ ẹnìkan ṣoṣo ló bẹ̀rẹ̀ ìṣọ̀tẹ̀ o tó ṣekú pa àwọn ènìyàn bíi 15,000. Ìṣọ̀tẹ̀ lè pani o. Ìtàn náà kò bá ti yí padà tó bá jẹ́ wípé ènìyàn tó kù tí a dárúkọ láti darapọ̀ mọ́ Kórà nínú ìṣọ̀tẹ̀ náà nígbà tí a lọ bá wọn ó yẹ kí wọ́n gbà á níyànjú láti má ṣọ̀tẹ̀ o. Wọ́n ràn án lọ́wọ́ láti bu ọlá fún Mósè. Ọlọ́run lè bá ẹnìkan sọ̀rọ̀ ṣùgbọ́n kì í yan gbogbo ènìyàn láti darí àwọn ènìyàn rẹ̀ tàbí kí wọ́n wà níwájú ohun tó ń ṣe. Tí Kórà bá lóye ipò mímọ́ Mósè tó bá ń lóye pẹ̀lú ipò mímọ́ tí Mósè wà kò bá ti ṣọ̀tẹ̀ sí rárá o. Lónìí àwọn ọlọ̀tẹ̀ wọ́n ń bẹ bákan náà nínú ara Kristi. Wọ́n rò pé àwọn mọ̀ ju àwọn olùdarí ẹ̀sìn tí Ọlọ́run fi lé wọn lórí lọ o. Wọ́n sì máa ń rò pé àwọn lè lóye kí wọ́n wà níwájú ohun tí Ọlọ́run ń ṣe. Tí Ọlọ́run kò bá pè ọ́ sí ipò kan pàtó nínú ìjọ má ṣe gbìyànjú kó má gbìmọ̀ láti fa àwọn tó wà ní ipò bẹ́ẹ̀ sílẹ̀ o. Bákan náà má ṣe gbìyànjú láti ṣiṣẹ́ nínú ipò tí Ọlọ́run kò pè ọ́ sí o nítorí pé wàá kàn sí ara rẹ sí ewu ni o. Ọba Ùsáyà ó jẹ́ adẹ́tẹ̀ nítorí pé ó gbìmọ̀ láti ṣiṣẹ́ nínú ipò tí Ọlọ́run kò pè sí. Ìwé Kíróníkà kejì orí ìkẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ìkọkànléníogún nígbà tí àwọn ènìyàn bá ń ṣe ìṣọ̀tẹ̀ sí ìtòlẹ́sẹẹsẹ ipò ti Ọlọ́run wọ́n máa ń sọnù láyé ni o. À ń gbé ní àkókò níbi tí àwọn ọ̀dọ́ kan rò pé
wọ́n ti ní ìṣípayá tó pé nínú ọ̀rọ̀ Ọlọ́run láti sọ̀rọ̀ lòdì sí àwọn àgbààgbà adarí ẹ̀sìn nínú ìjọ. Tí díẹ̀ nínú wọn bá ti ní àwọn tí wọ́n wà ní orí ẹ̀rọ tẹ́lẹ̀, wọ́n ti wà lórí ẹ̀rọ ìtàkùn ayélujára àgbáyé, wọ́n á bẹ̀rẹ̀ sí ní rò pé wọ́n ti dé ìpele gíga tó ṣe pàtàkì nínú ẹ̀mí nìyẹn, tí wọ́n sì lè sọ ohunkóhun tí wọ́n bá fẹ́ sọ sí ẹnikẹ́ni nínú àwọn èrò tó ń ṣẹlẹ̀ lórí ayélujára àti gbígbajúmọ̀. Kì í ṣe nǹkan náà ní pẹ̀lú àwọn iṣẹ́ ti ẹ̀mí. Nínú àwọn èrò púpọ̀, àwọn èrò lórí ayélujára àti gbígbajúmọ̀ lórí ayélujára kì í máa ṣe nǹkan kan náà pẹ̀lú àwọn àṣẹ ti ẹ̀mí tí Ọlọ́run fún àwọn ènìyàn rẹ̀. Olùfẹ́, tí àwọn ọlọ̀tẹ̀ bá wà ní agbègbè rẹ, sá kúrò níbẹ̀ kí o má bàa kópa nínú ìdájọ́ wọn o. Bákan náà, tí o bá ti ń sọ̀rọ̀ ṣàkàṣàkà lòdì sí àwọn tí Ọlọ́run ti fi àṣẹ lé lọ́wọ́ láti darí ìjọ, yípadà nísinsìnyí o. Ìṣọ̀tẹ̀ jẹ́ ohun tó léwu o, àti pé kò mú èrè wá o fún ẹnikẹ́ni. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ṣé ò ń ṣọ̀rẹ́ ni tàbí ò ń gbé àwọn ọlọ̀tẹ̀ ró? Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ọlọ́run jọ̀wọ́ o, ṣàánú fún mi o, má jẹ́ kí n ṣọ̀tẹ̀ o. Gbogbo ẹ̀mí ìṣọ̀tẹ̀, Olúwa lé jáde o nínú ayé mi o. Gbogbo àwọn tó yí mi ká tí wọ́n lè wá dúró ní ìdúró ọlọ́tẹ̀, Ọlọ́run bá wa fọwọ́ tọ́ wọn ní ọkàn o. Má ṣe jẹ́ kí wọ́n ṣọ̀tẹ̀ o, kí wọ́n bá máa gbé ní ilẹ̀ gbígbẹ o. A kò fẹ́ gbé ní ilẹ̀ gbígbẹ. A fẹ́ jẹ́ olótìítọ́ sí ọ̀rọ̀ rẹ, sí àwọn ènìyàn tí o fi jẹ́ aláṣẹ wa. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwabùkọ́lá kó ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí sí ọ̀run ṣíṣí Yorùbá o. Ọlọ́run Olódùmarè yóò dáhùn gbogbo àdúrà yín ní sísẹ̀ntẹ̀lé lẹ́sẹẹsẹ. Ó dàbọ̀.